Mo kí gbogbo wa níbi yóò tàti láǹfààní láti máa wò mí papò dédé àkókò lágbára Ọlọ́run bá ọjọ́ òní tiwa láṣẹ Èdùmàrè. Mo kí lọ́sẹ̀ tó kọjá sọ nípa bá ṣe lè kó àwọn ọmọ wa tá máa jẹ́ káwọn kọ̀ọ̀kan mọ́ wọn lára lórí pé bí wọ́n ṣe lè máa kí wa nínú ilé àti wípé ká máa nag lójú wọn gbogbo yẹn náà láti sọ ní last week àbí. Now nǹkan kan wà tó jẹ́ pé mo rí pé ó in fact so I don't know bí mo ṣe fẹ́ gbé kíní yẹn jẹ́ nǹkan tí ó kà mí láyà gan gbà tí mo rí gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ kíní yẹn ó jẹ́ nǹkan tí ó kà mí láyà gidi gan torí pé Ọlọ́run bá jọ má fa burú ṣe ẹnikẹ́ni wa o. Ní last episode mo ṣe sọ wípé anything tá a bá fẹ́ ṣe pàápàá bá ti jẹ́ lọ́rọ̀ àwọn àtọkọ wa ká má máa nágrójà àwọn ọmọ yẹn ká má máa fi gbogbo ara sọ̀rọ̀ tó bá jẹ́ ní àṣírí lára àwa méjèèjì as in between dad and mom ká má máa fi gbára sọ lójú àwọn ọmọ wa mo dẹ̀ ní káwọn ọmọ máa kí wa bọ̀ nígbà yẹn ó yẹ kí n fi kọ́kọ́ kún pé ẹ ká kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ Ọlọ́run wa ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn ni ọ̀rọ̀ yẹn ó shock mi nígbà tí mo rí it is true life it is not as if bóyá wọn ya fíìmù àbí nǹkan tí YouTube bá permit me màá gé kíní clip yẹn sáárín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó rà pé ní side ilẹ̀ Ìgbò ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ wọ́n náà wọ́n yẹ pé màmá yẹ pé mommy I would like to see you màmá ẹ̀dẹ̀ kó kí ọmọ òun fẹ́ rí òun ṣe understand normal náà gẹ́gẹ́ bí ìyá sọmọ bí ó ti miss o ìyá dẹ̀ ń bọ́dẹ̀ di fruit ó di oríṣiríṣi èso ó di wá fọ́ọ̀mù ẹ̀ wípé ọmọ òun fẹ́ rí òun unknown to the woman wípé ọmọ tá à ń sọ yìí ó ti múra burúlẹ̀ fún ìyá ẹ̀ ó fẹ́ fi ìyá ẹ̀ ṣe ọ̀la owó ti yẹ yín bí màmá ẹ̀ ṣe délé kò pẹ́ tí ó ṣì ń drop fruit tó jẹ́ àmọ́ ẹ̀dí àwọ̀ yìí kankan bó ṣe gún màmá ẹ̀ nìyẹn ó ń gún ìyá ẹ̀ débi pé wọn àti àbẹ̀rẹ̀ sí ní drag wọn bẹ̀rẹ̀ sí ní struggle at the end of the day Ọlọ́run fún màmá ẹ̀ lóye débi pé wọ́n ṣàná struggle dé level kan tí inú ilé yẹn kò ní burglary àti tí àwọn orin tó máa wà nínú ilé yẹn livers àwọn fancy ones tó ń ṣe láyè sí nìkan ló ní màmá ẹ̀ ṣáà struggle tó ti ń struggle ṣá màmá ẹ̀ ṣáà jábọ́ láti bí ojú window ariwo yẹn ni àwọn ará àdúgbò gbọ́ kí ló ṣẹlẹ̀ tí ìtùbá lè permit mi máa gé kíní ẹ̀ sáárín ẹ̀ fún yín rí bó má dẹ̀ ṣe di pé àwọn ará àdúgbò dé nìyẹn ló bá rí ọmọ yìí bó ti gún yẹ ẹ rí picture ẹ̀ náà níbi tó ti ń pariwo olúwa o ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ ní kò kọ́kọ́ nínú fọ́nrán tí wọ́n fi wọ̀n wá wọn àfẹ́lẹ̀ tó ti sọ̀rọ̀ wọ̀n wá bó wọ́n jẹ́ ká mọ̀ wípé ó sọ̀rọ̀ wípé aláwo tóun lọ bá sọ pé ìyá òun lòun lè lò láti fi ṣètùtù ọ̀la Ọlọ́run má jà bọ́ tàwa lọ́mọ níbẹ̀ nínú lábẹ́ bó ti mú kórí o ló ti fi gún ìyá ẹ̀ bọ́ Ọlọ́run fún ìyá yẹn lóye àti agbára láti lè control pé ó gba ọ̀bẹ yẹn lọ́wọ́ tí ẹ̀ fi tàtàré sí òdì kejì tó fi já sí ìta káwọn ará àdúgbò tó wá bá gbogbo ilẹ̀ inú ilé báyìí ló ti fẹ́ jẹ ìyá ẹ̀ wọlé èso tí ìyá ẹ̀ sì gbé wá fún ṣì wà ń lẹ̀ mẹ́ bọ́lá ń lọ gán bọ́lá tí ń bọ̀ bọ́lá dé bọ́lá já sí kí ẹ̀ tẹ̀ ṣe bẹ́ẹ̀ bọ́lá já sí gan torí tó bá sọ fún mi gan màá wò pé fíìmù tó bá gẹ́gẹ́ bí olórí orí ìtàgé tó bá kọ́ nínú fíìmù gbà máa ní kò lè possible aṣọ lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ o fídíò yẹn oríṣi mẹ́ta ìpele mẹ́ta ni tí YouTube bá tọ̀ bá bá nẹ̀ tọ̀ bá yọ kúrò máa gé díẹ̀díẹ̀ sáárín ẹ lè rè so in a nutshell gbogbo nǹkan ló gba ìfura láyé tá a wà nísìnyí. I thank you, Lord Jesus, for rescuing me. I thank you, Lord Jesus, for rescuing me. I thank you, for rescuing me. I thank you, Abba Father. I thank you, Holy Spirit, for rescuing me and giving me life. I thank you, Abba Father. Be glorified. Jesus Christ. Can you imagine? This is my first time of seeing this in real life. Somebody wanted to use her mother for ritual. Oh, it's a real stuff, man. The guy wanted to kill his mom for rituals, man. Things they happen, man. I want to drive. Huh? You have a mission. He has a mission. But now them sabi abeg. Na him sabi, man. He see and talk. The guy where? He see and talk. He see and talk. Many people they talk. He failed his mission. That is what happened to him now. He can't talk. This one I know is going to face for this for Abuja before myself. This one is small thing for Abuja now. This one is small.
Now mission he get, but he failed the mission. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ba. Anywhere tá bá fẹ́ lọ, ẹ jẹ́ ká make sure wípé à ń dágbére fáwọn èèyàn pé bí báyìí la lọ. That one aside. Now another one is this. Ìlú Abẹ́òkúta lélẹ̀ tí mo sọ ẹ ti ṣẹlẹ̀. Wọ́n ní lady kan Rọ́fíà lórúkọ ẹ̀. Wọ́n ní ó ń fẹ́ bọ̀bọ̀ kan. So boyfriend ọ̀rẹ́ boyfriend ẹ̀ wá pè é. Kọ́láyà fànà kí ló wà kí ló rẹ́wọ̀ ẹ̀ kankan. Ìyẹn náà tún lọ lára ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́, ọ́díò àwọn yẹn náà wà lọ́wọ́ mi. Tí kíní bá pa mi tí mo lè gé yẹn náà sí kẹ́ wo. Lọ́rọ̀ kan ṣá, bóyá ìtara wípé ẹni tó jẹ́ boyfriend ẹ̀ gbogbo mọ̀ wípé ọ̀rẹ́ òun gan ti bá náà ṣe pọ̀ ló jẹ́ kó ń gbé ní o wọ́n láwọn náà rí ètùtù ọlà láti ṣe ètùtù ọlà that is Ogun owó to call expert bí àṣà mi pé àwọn ti rí lórí Facebook làwọn ti rí pé tẹ bá fẹ́ ṣe Ogun ọlà o báyìí lẹ ṣe máa ṣe ọ̀nà fún pókè nígbà tí Rọ́fíà ti da òun tóun jẹ́ boyfriend tó ti lè fẹ́ ọ̀rẹ́ òun ó túmọ̀ sí wípé kò sí nǹkan tí ó lè ṣe nìyẹn lọ́ọ́ fi wò pókè wọ́n pẹnu pọ̀ wọ́n ní àwọn mẹ́rin ni wọ́n ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ pé òun gangan ló lórí nínú wọn tó jẹ́ pé òun ló pé jẹ́ carry out operation yẹn. ẹ kí n máa fi àkókò ìdúpẹ́ lọ gbogbo àwọn ikọ̀ social calls ní ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ní Abẹ́òkúta gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní àwọn ni wọ́n kófìrí pé èéfín kan rú lóru kí ló ṣẹlẹ̀ lọ́ bá ṣe díẹ̀díẹ̀ lọ́ bá débẹ̀ lọ́ bá pókè àwọn ilé ń sun nǹkan nù kòkó kí ni nǹkan náà kó tó pé wọ́n súnmọ́ wọn náà ti pèlè iṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wọn bẹ̀ wọ́n ní sáìdì kan lókè Ẹ̀rìgbà ni wọ́n ń pè bẹ̀ ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lọ́rọ̀ náà ti ṣẹlẹ̀ ìgbà táwọn yẹn ṣàfihàn adébẹ̀ ṣá wọ́n bá bẹ́ àwọn ọmọ léńjẹ ọmọ 16, 17, 18 ó dà pé ètò dàgbà jù ní wọn ṣá ní bí i 20 years or 19 plus wọ́n bá wọn bẹ̀ o wọ́n wá ṣe fídíò bí wọ́n ṣe pa ọmọ yẹn bí wọ́n ṣe sọ sínú àpò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde láti ẹnu ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọmọ yẹn ó ní àbúrò òun gbé ẹ̀wà kaná gbómi ẹ̀wà kaná ó ṣẹ̀ṣẹ̀ wà ní ló dà sórí náà ó dẹ̀ ní ẹjọ́ máa bá mi wò òun bọ̀ bó ló lọ́ lóun bọ̀ òun bọ̀ bá tó ní nǹkan bí aago mẹ́jọ sáwọn rí àwọn ọkùnrin náà bọ̀ ní sísá mi mo ti ń bọ̀ nílé aṣáláyé ò tí ì bọ́ ló sì wà lé ọkùnrin gbàtà tí dẹ̀ máa pè ní nǹkan bí aago mẹ́wàá ní oṣù pa fóònù àfi ìgbà tí wọ́n sọ pé wọ́n ní wọ́n mú àwọn ọmọ kékeré kan wọ́n pa èèyàn níjọ́ kejì táwọn dẹ̀ máa rí ṣá lódì wípé àbúrò àwọn ni níbo la fẹ́ bá ìdí ọ̀rọ̀ ìjà èmi àti ẹ̀ máa sọ pé ibo la tún já sí gan pàápàá lórí kíni iṣẹ́ wo ló sì fẹ́ ṣe ọmọ 20 years kọ́mọ yẹn gan tẹ kí ni orú iṣẹ́ náà tó fẹ́ ṣe. See. We are live here in Abeokuta. Who was murdered this weekend by ex-boyfriend. Nígbà tá a sọ̀rọ̀ ká tó bọ́ sí orí afẹ́fẹ́ ẹ sọ pé ẹ mọ ẹ̀kan nínú àwọn. Báwo ni wọ́n ṣe jẹ́ sí i? Báwo ni ẹ ṣe lọ? Àfọ́ọ̀mù ṣẹ̀kí yẹn láti bí ọdún kan sẹ́yìn so òun ló sọ pé boyfriend òun ni òun fẹ́ àwọn ìdílé máa wá sí ìgbà ìdílé máa wá sí àfọ́ọ̀mù ṣẹ̀kí. Láti náà yẹn nígbà tó ti dé sáré náà ó máa lọ sí mọ́sì ọmọ ẹni so bá parí mẹ́rin náà máa lọ sí mọ́sì yẹn mọ́tò àkóhùn àti ọmọ ẹjọ́ ń ṣe wọlé wọlé kó láti sílẹ̀ tó dẹ̀ bí ìgbà tọ́mọ inú ìdẹ̀ fi wá sí ìgbà. Ọ̀pọ̀ tó jẹ́ ìyàlẹ́ fún mi pé ó jẹ́ pé ọmọ ẹ ló ṣe kó pa láàrin tó rí nìkíní ọ̀tún wọ́n dà mí tó wá sọ pé kọ́ máa rìn pẹ̀lú ìdẹ̀rú wọn àti ẹ̀pẹ̀lú ọjọ́ sọ̀rọ̀. Ọjọ́ Friday ṣòwò sunlé àbí. Ọjọ́ Friday yẹn kódà gan sọ Friday ó kó gbogbo aṣọ síta fún àbúrò àti tèmi àti tí mọ̀ mi ló ń fọ̀. Bóyá yẹn fọṣọ ẹ tán ó gbomi sí okun ló lọ pọn mi gbogbo náà pọn mi. Mo máa kọ́ níbi kan bíi 5 yẹn wọ́n sọ pé ilẹ̀ tí ń ṣó ká máa wà nǹkan tó máa jẹ. Ọ̀nà wọn ṣàlẹ̀ ẹ̀wà lọ́wọ́ fẹ́ jẹ wọ́n fi fún wọn ní wọ́n ṣàlọ́ rẹ̀ wá. Ibẹ̀ náà la jókòó sí àjọ ṣẹ̀wà yẹn mo lè sọ pẹ̀lú mi ẹ̀wà tó ṣàyè ló dẹ̀ ṣà gbogbo ẹ̀ ó dẹ̀ lọ sí. Ó náà mo ń ṣe pẹ̀lú mi ò ti dáná náà ti dáná mo yà lọ jẹ̀wà ilé náà. Ó máa rẹ̀ bí tó 7:30 mo jókòó sí ibẹ̀ ó náà ti ní òun ti ń lọ kò sí lọ mo ní ṣùgbọ́n mo tọ́ṣì mi dání ọ̀dẹ̀ ya gba tọ́ṣì mi lọ́wọ́ náà ti gbé ẹ̀wà lẹ́yìn kó dàbí wọ́n ti fẹ́ jẹun ti fi epo ata sí so fún ara mi ni
mo dẹ̀ wá fi mo ṣe gbàgbọ́ náà ti bọ̀ mo ṣe gbọ́dọ̀ ti ń lọ mo ṣe máa mú tọ́ọ̀ṣì dá mo ṣe máa gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ mo lè ṣe gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ nìyà tó òfin lọ́wọ́ tẹ̀ ṣe wọ́n fóònù mi mo yẹ ṣe dédé mo ṣàlọ́ epo sẹ́wà yẹn mo ṣe gbogbo ẹ̀ bí ẹ̀gbọ́n tó máa dé 8:30 mi ò tí ì ní lórí fóònù dé so mo á pè fóònù ẹ̀ ló pọ̀ bóyá ẹ̀ ló àti ìdí mo yàrá o tún síwù lórí fóònù ṣé o máa wálẹ̀ bọ́ náà tí ń bọ̀ fẹ́ débi tẹ́mi lè fi gba ilé máa sùn lọ tó mọ̀ máa di 10 bí a ti 9:30 ẹ̀yà mo tó pè náà ti gba ẹni nọ́mbà ẹ̀ ti lọ mọ́ ìgbà tí mo ti pè ní àrà 9 àbí tó tẹ̀ yẹn nọ́mbà ẹ̀ ti lọ mo yàtọ̀ pé mọ́ mi pé ṣé pẹ̀lú ti dé ọ̀nà òun ti rí pẹ̀lú mi kìíní kan gbá wọ́n tó wá di àárọ̀ ìtí mo kọ̀ dé bíbá ní àárọ̀ àná yẹn wọ́n gbà wọ́n èmi ṣe pẹ̀lú mi kọ́ ọ̀nà òun ti rí mo ní àbẹ́ mú mi ṣeré kí wọ́n fi lọ kúta wọ nílé mo ló ṣeré mi ò rí pẹ̀lú mi tí ọkọ mi ò bá lè mú fọṣọ fún ọmọ mi lọ́wọ́ ni màá dé mo ń gbọ́rọ̀ ìwòjọ pé ọ̀nà pamọ́ kan sí òkè náà tè àbí ó gbà pé wọ́n ti gorí ẹ̀ ọkọ tèmi náà láyé wọn pé ọmọ tí mo rí tẹ́lẹ̀ tá ń wá kó má jẹ ohun ohunkóhun ní ìjàpè àbúrò aṣáájọ lọ sí sáìdì kúgbà nígbà tá a máa débẹ̀ ààrẹ kan mo ṣàrírí tán èèyàn tí mo wo fóònù ṣé o jìnnì yẹn tí mo gbà tó máa fi wo fóònù yẹn pé ìṣàrí mo sì kí mi yẹn ni wá òní mo rí tó ṣú ẹ lórí mo ṣàrí yá pé láti mi ti ẹ pé kìíní jẹ́ ká lọ mú fọ́tò ẹ̀ mo la ṣe mú fọ́tò ẹ̀ tá a ṣe lọ sí Joshua àdàtọ́ nìyẹn nígbà tá a máa dé lọ́dẹ̀ DP àdàtọ́ ẹ̀ ṣáà gba fọ́tò lọ́wọ́ wa tí a fi wọlé fọ́tò ẹ̀ wọlé ní wọ́n ní kí lorúkọ ẹ̀ mo ní Sọ̀fíà àti lorúkọ ẹ̀ wọ́n ní máa gbogbo ìdó tì wọ́n lè ṣe lọ wọ́n lọ sí ìbòmí ẹ̀nìyàn ìgbà statement ẹnu wa. ó ti ṣẹlẹ̀ rí pé bóyá kò sùn lé rí. ó ṣẹlẹ̀ kò sùn lé rí pẹ̀lú mi ò lọ kódà gan kò jáde pé bí a ní wọ́n na wà pẹ̀lú ipò nígbà kó má sùn lè yẹn kò lè kó sùn tarí pẹ̀lú mi ò sùn tarí ọ̀sùn tarí ọ̀fẹ́rẹ́ ìdáwà lóró ni o kò sùn tarí rárá. wọ́n ní ilé kí òkan náà ni wọ́n jọ máa ń lọ ibẹ̀ láti lọ. ilé kí ó gbà ilé kí ó lọ́jọ́ lọ ilé kí ó àsàlátù wọ́n máa ń lọ àsàlátù. ṣe eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ sọ pé mọ́mí ẹ̀ gangan pé torí health condition tó ní pé wọ́n ti gbé wọn kú ni. torí àlè sọ fún wọn kó kò má dẹ̀ ṣe dé kó kò má ṣe ju méjì kò láti pọ̀ wọn pẹ́rẹ́ǹtì wọn kó wá gbé wọn wọ́n lọ gbé wọn lọ́wọ́ bó ṣe máa tọ́jú wọn lọ torí pé wọ́n lọ pàtẹ́ṣọ̀ wọ́n lọ sọ fún wọn níwèé kí ẹ tí ìyàwó lọ gbé wọn kó kò má di méjì wọ́n tàyè sọ̀rọ̀. àti wọ́n ti fẹ́ àrí tẹ́lẹ̀ tí ó bá tó di àìdájú tó bá tó lọ ọ̀fẹ́ ara wọn. nǹkan tó wá ń wọ́n dà ní fún olówó àṣekú láti mọ nígbà náà nǹkan tó wọ́n dà ní mi rí mọ́ láti gbà ní. Waris Ọládẹ́yìndé. Ilé tẹ̀ fi ní irú èrò báyìí lọ́kàn. Sàmì ò mọ kankan pa ọ̀rọ̀ yìí o. Ilé tó sọ pé ò mọ̀ ń pa. Mi mọ̀ torí alẹ́ ìjọ Friday yẹn mo tẹ̀ mọ̀ torí èmi lọ tọ́lẹ̀ tí mo ṣe jẹun tán báyìí mo lọ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìgbà tí ó kò yà mo kí àrí pé inú yẹn ó ń kan mí mo dẹ̀ lọ tọ́lẹ̀tì ní ibi torí Erékìtì ni a máa ń tọ́lẹ̀tì sítáàtì tọ́lẹ̀tì a máa sọ sí ìsàlẹ̀ náà tí mo ṣe tọ́lẹ̀tì tán báyìí mo dẹ̀ ń bọ̀ báyìí lọ́sẹ̀ mo kàn rí tí ọmú ìyẹn Mr. Kim tó wà níbí báyìí tó ń mu bọ̀ ni mo bá wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o gbàtọ̀ dé ọ̀pá yóò gàfárì
tó ṣe mú eléyìí ìgbà tó bọ́ta nìyẹn èmi ò jẹ́ mọ́ kọ́kọ́ ń pa ẹ̀ àṣẹ pé ó ti sọ fún eléyìí pé nǹkan báyìí làwọn fẹ́ jó tẹ́lẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ tí ó ṣe. ẹni èmi àti àwọn ọmọ kókó ń pa ẹ̀ ṣùgbọ́n gbàtọ̀ sọ́nù kan fẹ́ ṣe wọ́n níbi ò lè ṣe òun so bó ṣe mú mi ní pé tó ṣe mú eléyìí nìyẹn èmi tí mo lọ tọ́lẹ̀tì náà tí ó ṣe mú èmi náà nìyẹn ọba ní pé kọ́ mú mi nìṣó ìgbà tó mú mi dé òkè àgbà níbi tó pààyàn sí DPO yẹn wá ní pé kó fi mí lẹ̀ pé nípa tí mo ṣàlàyé fún wọn tán DPO yẹn wá ní kó fi mí lẹ̀ pé kémi máa lọ. tó sọ ni pé o mọ̀ nípa nǹkan tó ń ṣe. ṣí gbá mi mọ̀ nípa ẹ̀ tó bá fún mi ní omi àgbẹ̀. ọ̀rẹ́ ni wọ́n nà. ọ̀rẹ́ ìjọ làwọn ara àwọn eléyìí mi ẹ̀ṣọ́ rẹ̀ eléyìí ní nǹkan tó bá ti bọ́ láti lè kéwú àtòrí àwọn eléyìí gavari mustakim àti ìkan ọ̀rẹ́ wọn ahmed òun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti ń bọ̀ láti lè kéwú wọ́n máa ń ya ọ̀dọ̀ wa wọ́n máa ń ṣeré wọ́n máa lọ ibi tí mo ti bá mọ̀ yẹn mustakim yẹn nìyẹn ṣùgbọ́n eléyìí mi ò rírí láyé mi. ọmọ lékè kan náà nìkan náà. èmi ò lọ lékè ibi ẹnu ọkọ̀ṣẹ́ ni mo wà so ó máa ń gba àfáàfù mi pé kí èmi náà máa kéwú ń bẹ̀. òun kọ́ àfáàfù. bẹ́ẹ̀ ni. o dẹ̀ rírú nǹkan tán ṣe yóò. mi rírí bùrọ̀ tó bá fún mi níkùn hàn pé kí n fi búra ń pé nǹkan báyìí máa ṣe ẹni tó ṣe báyìí tí bá wà ń bẹ̀ ò máa ṣe tó bá lẹ̀ nǹkan tó bá ń wọ̀n ọdún wà fi ṣe máa ṣe torí mi nǹkan tẹ̀mí bá mú ọ̀pọ̀ ní alẹ́ ọjọ́ fún ẹ̀dọ́kọ̀ dọ̀dọ̀ mi olóhùn fẹ́ jo iṣẹ́ wọn á bẹ̀rẹ̀ pé kí ni olóhùn fẹ́ jo ẹ̀ mọ́lẹ̀ sọ pé kò sáyè wípé mi ò lè ṣeun àṣepẹ́ wọn ti rán ẹ̀kọ́ náà àbúrò mi ní kí pé kọ́ lọ ra igi wá èmi gba tí mo dẹ̀ sọ́wọ́ pé mi ò lè ṣe mo dẹ̀ wọlé lọ́tọ̀dọ̀ mi wọ́n lọ sùn. àwọn àbúrò mi gan mọ̀pọ̀ fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ wọn kọ́ dé lálẹ́ ọkọ̀ sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí. àwọn òbí yóò bá yín gbé ni. àwọn ti lọlé tiwọn àwọn máa ń sun ọ́fíìsì tiwa ni. ẹ̀ ń sun ọ́fíìsì wo kílẹ̀ ń ṣe lọ́fíìsì ni. ilé kéwù ni wípé kan ara ọ̀dọ̀ dáàdì mi ni mo gbé ṣíṣe àfáà ni wọn. àfáà ni wọn àwọn náà dẹ máa ń dáyàn lọ. wọn máa dáhùn bí ẹni tó bá ní stroke kó gbé wọn wá ká tọ́jú ẹ̀ ọ̀n lọ. irú eléyìí ò tí ì. mi rí first time tí wọn kódà mi mọ̀ pọ̀ fẹ́ ọkọ̀ yà dọ̀dọ̀ mi pé àwọn ọmọdé sọ pé kó sáyé wọn èmi dé wọlé náà tọ́jú mọ́ lọ sùn so ìgbà tó wá mú ọ tán tó ti lọ mi mọ bí tó ti pa èèyàn ṣeré mùsùlùmí lè mi rí ọgọ́ ọ̀dẹ̀ mọ̀ mi rí eléyìí lásán ilé kí ó láti jọ mọ́ra gbogbo ìgbà tó ń sún tó ń ṣe nǹkan mi mọ̀ èmi ti sùn tọ́dọ̀ mi ó sùn èmi ti sùn tọ́dọ̀ mi mo lè sọ pé kò sáyé àní kò sáyé kò ìṣẹ́ kọ̀ọ̀kan ládùúgbò wa tí mo lè àdúgbò ti dá mi ìgbà tó wá mú wa sọ́dọ̀ wa so ó kọ́ mi tẹ́lẹ̀ wá dá ọkọ̀ òun lẹ́ẹ̀kọ́ fún mi ẹ̀mí dẹ̀ ti sùn tọ́dọ̀ mi mo ti ní mi mo dẹ̀ ti lọ sùn. wọ́n bá parí ogun nǹkan tó ń ṣe tó ń bá fún ẹ ò nílò mẹ́. wọ́n lè fún wa pé wọ́n sọ kọ́kọ́ fún wa. wọ́n máa ń sọ̀dọ̀ tẹ́lẹ̀ wọ́n ti máa ń gbé nǹkan wá láti wá. àga first time tó máa ṣe nǹkan lọ́dọ̀ wa ni kò dé sọ fún mi pé òun fẹ́ wọn kódà gómìn mọ̀ pọ̀ páyàn gan ni. bọ̀bọ̀ wọn sọ fún ẹ pé. ọkọ̀ náà fẹ́ gbé wa mi mọ̀ bí a tútù bí a gbẹ torí kò sùn. ṣé o ti máa ń rí kan rí. àga mi rírí àní first time kódà gómìn mi ò kò mi mọ àní ọkọ̀ sọ pé àwọn gbé kan báyìí lọ́dọ̀. wọ́n máa ń jó nǹkan lọ́dọ̀ yìí. wọn ò jọ́kọ̀ rí lọ́dọ̀ wa. bọ̀ àwọn kan máa ń jó nǹkan lọ́dọ̀ yìí. àwọn òbí pàápàá wo obìnrin aníṣẹ́ púpọ̀ láti ṣe o ẹ jọ torí tọ Ọlọ́run tẹ́ bá ń wo fídíò mi ẹ bá mi ṣí ẹ pàápàá fáwọn tẹ́ bá mọ̀ pa abiyamọ gidi ni wọ́n aníṣẹ́ tó pọ̀ láti ṣe lórí àwọn ọmọ wa torí wípé téèyàn bá kọ́ ọmọ nígbà míì téèyàn bá kọ́ dáadáa wàhálà ló máa padà dà fún yàn wọ́n ní àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ó ti ṣetán láti kẹtàn sáré ẹ wo ọmọ tó gún ìyá ẹ tó jẹ́ pé ìyá ìlókù ló dẹ̀ fẹ́ pa ló fẹ́ stab ó tiẹ̀ ti gún ìyá ẹ máa rí ẹ̀jẹ̀ tí YouTube bá gbà láyè ẹ rí ẹ̀jẹ̀ yẹn níbi tí màmá yẹn tí ó kàn parọ́ olúwa ìyẹn ọmọ tí ìyá kan bí nìyẹn o Ọlọ́run má ṣe ọmọ wa lọ́tà wa o gbogbo abiyamọ ayé tó ń gbọ́ mi ní ìsìlágbára Ọlọ́run ọmọ yóò ní jẹ́ ọ̀tá yín àwọn ọmọ ọ̀dọ̀ ní ráàrin fẹsẹ̀ sí lágbára Ọlọ́run ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ẹ ká fìbẹ̀rẹ̀ Ọlọ́run bá kọ́ wọn ẹ jẹ́ ká máa pọ̀ lóòrèkóòrè pé aṣọ ńlájọ má ba yé mi jẹ́ wọ́n má dojú tì mí àwọn bó pìrìsẹ́ńtà má bínú ṣọlá yẹn kó sí mi lẹ́nu ni ẹ̀bọ bó ṣe wá nìyẹn má ba yé mi jẹ́ má kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ń ta burú èèyàn lè kó òbí ẹ̀ síta bí kéèyàn kó àwọn ẹbí ẹ̀ síta ní tọmọ ọjọ́ mẹ́jọ tó bá ń kó ṣe bí nǹkan gidi ni bọ́ níta burú ni kò dáa nítorí tó bá jẹ́ níta burú wọn fọmọ náà lórúkọ kódà kó tó gbé wọlé gan lọ́mọ ti já padà ó ti padà sọ́dọ̀ Ọlọ́run bá tó dáa ìyẹn ti kó àwọn òbí ẹ̀ síta níta burú nìyẹn lọ́mọ ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká máa bá ọmọ ìsọ̀rọ̀ lóòrèkóòrè pé dákun jọ má bàyé mi jayé ò ní bàjẹ́ má dojú tì mí mi ò lẹ́nìkan èyí náà èdè máa gbàdúrà fáwọn ọmọ yín tẹ́ ẹ bá ṣe ń gbàdúrà fọ́kọ yín ẹ máa rántí gbà tàwọn ọmọ yẹn o yes ẹ máa rántí gbàdúrà fún àwọn ọmọ yín ẹ dẹ̀ máa pè wọ́n lóòrèkóòrè máa sọ̀rọ̀ ṣítí fún wọn ẹ kó máa yé wọn wípé kó má borúkọ yín jẹ́ kó má borúkọ ara wọn jẹ́ kó má borúkọ ẹbí yẹn jẹ́ tó lórúkọ rere ó sòjú rọ̀ fàdákà lọ ẹ jọ mo fọlọ́wọ́n bá bẹ̀ wá
owó àwa mọ́mì ló kù sí o bẹ́ẹ̀ ni tí dáàdì nìkan wó oúnjẹ lọ fún wa nǹkan tá a máa jẹ bá ṣe máa jẹ èèyàn tá a náà máa wọṣọ tó bẹ́gbẹ́ mu àmọ́ àti tọ́jú ọmọ àti tọ́jú ilé ọwọ́ wa ló wà tá a bá ń sọ̀rọ̀ fún olóòrèkóòrè ní gbogbo wa tá a bá ń jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ ó dá mi lójú wípé ọlọ́run ọba nínú àánú ẹ̀ kò ní ṣe wọ́n lọ́mọ aburú fún wa so jẹ́ kí n fi yà sẹ́ẹ̀ náà jẹ́ ká bára wa sọ̀rọ̀ lénìí my mom I'm still coming back to your place ṣẹ́rẹ́ yìí dáàdì ọ̀rọ̀ yín wà nínú ìwé nù tẹ́gí so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo sọ wípé ọ̀rọ̀ yín dáàdì ó pọ̀ lọ́wọ́ mi gan o nǹkan kò tí ì yá bó jẹ́ kí n kọ́kọ́ bá wa ara wa àwọn tá a jóbìnrin àwọn tá a jẹ́ òpó múlẹ́rú ẹ jẹ́ kí n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ náà mọ́mì ẹ má fi ṣe yín sílẹ̀ láì ṣe ẹ kó àwọn ọmọ yìí bí wọ́n ṣe ń kí èèyàn ẹ kó àwọn ọmọ yìí bí wọ́n ṣe ń jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ ẹ kó àwọn ọmọ yìí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí nǹkan kan nínú ayé ohun ayé máa báyé lọ let them realize wípé even your own father your own mother whatsoever tí wọ́n bá ní lógún ẹ̀yin fúnra yín ò bẹ́ lọ́hùn kẹ́ ẹ jókòó tì so likewise àwọn náà ò lè bẹ́ lọ́hùn kí wọ́n jókòó ti ogún yín gbogbo nǹkan tẹ̀dá bá dẹ̀ ní láyé yìí wọ́n ní Abíọ́lá kò ní mo sí rẹ̀ ò bá lọ yes that's the truth gbogbo nǹkan tá a bá ṣe láyé yìí pátápátá wọ́n ní wípé a máa kẹ́rì ẹ̀ gbogbo owó ọlá tá a bá ní ìkọ́kọ́ bó ti wù kó kéré kò ní bá wa lọ ẹ jẹ́ kéèrè máa wà lórí àwọn ọmọ wa always tell them every morning whenever they're going to school or whatever they're doing maybe they're going to just let them realize wípé Ṣọlá Tósìn Túnjí Èjìrẹ́ rántí ọmọ ẹni tó ń ṣe o I have a watchword in my house tí wọ́n sọ pé mo fọlọ́run bá ṣọ́ ẹ o rántí wọn ní ọmọ ẹni tó ń ṣe ẹ jẹ́ kó jẹ́ àkọmọ̀nà tiyín náà ẹ máa pa ọmọ yín tẹ́ bá ti pọ̀ lórí fóònù báwo ni ọkọ ọmọ ọlọ́run dẹ́sí wá sóríire o rántí ọmọ ẹni tó ń ṣe rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o ẹ jẹ́ kó yé wọn pé ayé ò ń lọ bí ọ̀pá ìbọn àtòrí láyé ó ń fì síwájú ó bá padà sẹ́yìn ẹgbẹ́ ọlọ́run bá wájúwájú lọ́wọ́ máa lọ ṣùgbọ́n jẹ́ káwọn ọmọ yẹn understand pé gbogbo nǹkan ayé máa báyé lọ orú àwọn ilé wọn ní ìgbà tí kò náà bàbá ọmọ yẹn tiẹ̀ gbọ́ wọn ní instantly in fact ó ya wèrè ni pé ọmọ òun because kò ever believe ẹ dẹ̀ jẹ́ ká ṣọ́ ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn ẹ jẹ́ ká ṣọ́ ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn ó wà so essential nígbà tí nínú fídíò yẹn tó ti ń ṣe voice audio fún ó ní wípé wọ́n ní báwo ló ṣe pa ó ní yẹn wípé ìkan lára ọmọ máa yẹn kókò wọn àgbálẹ̀ síbẹ̀ ni pé bàbá ò kì í gbé bẹ̀ inú ilé tó gbà yẹn sókè àrẹ́gbà bí mo ṣe gbọ́ nínú ìfiléde yẹn ni wọ́n ti ṣiṣẹ́ yẹn in fact fídíò yẹn wọ́n ṣe yọ ọmọ yẹn nínú àpò báyìí if not for pé kíní YouTube ni I would have loved to show you direct but èyí tẹ́ bá fẹ́ wo fídíò yẹn direct hi mi lórí nọ́mbà 08069163163 08069163163 wọ́n ní mo ti fast ìjọba bínú 08069163163 màá sẹ̀dẹ̀ sí lórí WhatsApp ẹ kàn hi mi pé from your YouTube màá send fídíò yẹn sí yín torí pé pọ́lísì YouTube ò gbà ẹ jọ mo fẹ́ bẹ̀ wá ní ṣíṣe wá ní ríwà lá ní dààmú ọ̀rọ̀ mi lè má pọ̀ lẹ́nu I'm still going back to we mothers let us teach our children our words the way tí wọ́n máa rìn tí kò ní jẹ́ ìpàlùmọ̀ fún wọn lọ́jọ́ ọ̀la agbára Ọlọ́run ba àwọn ọmọ wọn ní ṣe ọmọ tá máa fọwọ́ bojú tó bá ń bọ̀ wọn ní ṣe ọmọ tó yẹ pé ọmọ máa fọwọ́ dígà kà pé ọmọ ìlẹ̀yìn ló túbọ̀ ètò olú ẹ̀ máa sáwọ́ gbọ́lọ́ ní ṣe ọmọ wa bẹ́ẹ̀ ọmọ bí ogún bí ọgbọ̀n táwọn máa tún ròró táwọn máa fọ̀ sókè pé Olúwa ṣe wọn olówó orí ìbídé àlẹ́ ẹlòmíì òde bọ́lọ́run ṣe máa ṣe àwọn ọmọ wa nìyẹn o lágbára Ọlọ́run ọba gbogbo wa báyìí àní fojú sunkún ọmọ o mo wá ń bẹ̀ wá lórúkọ Olúwa ẹ jẹ́ ká máa fi sọ̀rọ̀ sí ọ̀pọ̀ àwọn ọmọ wa lójoojúmọ́ pé ohun ayé máa báyé lọ ipò yòówù tá a bá wà báyìí kó máa rántí wípé Ọlọ́run ọba ló ní ipò ló lọ́lá ló lọ́lá ẹ jọ torí tọ Ọlọ́run mummies ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn ẹ dẹ̀ máa jẹ́ ká máa sọ fún àwọn ọmọ wa obìnrin they should stop ilé tó bá ti bàlágà nu wọn kó má double date bí mo ṣe gbọ́ wọn nítorí pé guy ẹ double date làwọn ṣe wò pé okay she's not trustworthy she's not straightforward person náà ṣe wò pé okay now káwọn fly ẹ káwọn lò fún iṣẹ́ tuntun ọ̀la yẹn tuntun ọ̀la ẹ dẹ̀ jẹ́ ká wà very very conscious nǹkan táwọn máa ń wò lórí Facebook YouTube Twitter whatever any social media platform there are this thing lórí fún àwọn sọ pé parental guardian parental kìíní kan àbí nǹkan ló wà ń bẹ lọ wọ ẹ lọ́ọ̀kẹ́ everything tọ́mọ yín bá ti ṣe lórí ẹ̀ is going to be recorded for you is going to record it for you tó bá dẹ̀ pé fóònù ọmọ yín kò rí bẹ́ẹ̀ fi password sí débi pé ẹ mọ password ẹ mọ títí ẹ wò ó síra wọn ẹ jọ mo fọ Ọlọ́run bá bẹ̀ wá lágbára Ọlọ́run bá ojú òní tiwa o
a ò ní dààmú àní rí wàhálà o lórí àwọn ọmọ wa ìbànújẹ́ bó sì wù kó kéré kó tóbi kò ní kàn wá o ṣé rí oṣù February tá a wà yìí oṣù ìdùnnú ló máa jẹ́ tẹ̀jẹ́ máa sọ wípé oṣù tá a bí mi lélẹ̀ I represent February 25 gbogbo ẹ̀mọ́ February tẹ́ bá wo fídíò mi ẹ kàn háì mi lórí 0069163 mo ní special gift fún yín now ẹ subscribe sórí channel yìí torí pé tẹ́ bá subscribe náà ló máa fún mi ní ìwúrí gbogbo etí ẹ bá mi sọ̀rọ̀ last time chat mi ẹ ṣe o mo ti reply yín àbí mo dẹ̀ ti save orúkọ yín so new people can still join me and I will be so glad I will welcome your question and I would like to tell you whatever question you ask from me as well so lágbára Ọlọ́run bá ànírí dààmú ànírí wàhálà o ẹ kí n máa fi lè ṣe lọ ní episode rẹ̀ títí episode mi ta fi máa pàdé ájì yàrá màálí fún agbọ́n máa bí wọn ayé àkẹsàn bá lè jẹ àyàmú ìrẹ̀jẹ̀ gan ẹ̀kọ́ bẹ̀rẹ̀ bá rúlẹ̀ wọn kẹ́ẹ̀ tún bí àjọ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò àbí 0069163 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ darapọ̀ mọ́ mi ní ojú òpó WhatsApp àbí direct call mi yóò ń kó jẹ́ nínú méjèèjì ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fáwọn ọ̀rẹ́ yín ẹ ṣoore kọ fún mi ẹ jọ̀ọ́ èèyàn 10 látọ̀dọ̀ yín mo ní let them subscribe to my YouTube channel please ẹ jọ̀ọ́ náà ṣe wà pálá yín náà lèmi náà ń jẹ so please encourage mi sọ́dọ̀ èmi náà màá lè máa ṣe ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ títí ìgbà mẹ́ta tún máa pàdé ayọ̀ ẹ má gbàgbé pé mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn mo sì mọ̀ wípé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi nígbà mẹ́ta tún fi pàdé eré àtayọ̀ náà ní òkùnkùn jẹ kẹ́ ẹ wà lálàáfíà o.